ṣé mọ̀ pé ayé ò kì í bá ní gbégi tó wọ́. Ìwọ ni wàá kọ́kọ́ gbìyànjú àti jẹ́ èèyàn dáwọn level kan kó tó di pé àwọn kan máa bẹ̀rẹ̀ sí ní ràn ẹ́ lọ́wọ́. Ìgbà tí ayé rẹ ò bá tì ní ìtumọ̀, àwọn èèyàn kan ò ní tì wá sínú ayé ẹ̀. Wàá kọ́kọ́ ṣiṣẹ́ fúnra ẹ dáwọn level kan, wàá kọ́kọ́ gbìyànjú, wàá kọ́kọ́ hustle, wàá kọ́kọ́ jẹ àwọn ìyà kan dáwọn level kan. Tó o bá tì jẹ́ èèyàn, tó o bá tì lórúkọ, àwọn olóore kan ò lè wá sọ́dọ̀ ẹ. Ẹnikẹ́ni tó bá ń gbìyànjú, tó bá ń wá olóore, ìwọ náà máa múra láti ní nǹkan tó lóore ń wá. Olóore gbọ́dọ̀ rí nǹkan kan nínú ayé ẹ kó tó di pé yóò ràn ẹ́ lọ́wọ́, kó tó di pé yóò ṣoore fún ẹ. Tó lóore ò bá rí bẹ́nẹ́fìtì nínú ayé èèyàn gbà míì, wọn ò kì í tètè ṣàánú èèyàn, wọn ò kì í tètè ṣoore fún èèyàn. Tí o bá ti béèrè lọ́wọ́ olóore yẹn, tí o bá ti fún ẹ lójú ẹsẹ̀, tàbí kó dá ọjọ́ fún ẹ wípé màá fún ẹ ní ọ̀la, màá fún ẹ nígbà báyìí, tó dẹ̀ tún di ọjọ́ yẹn tí ò tún fún ẹ, ìwọ gangan lọ yẹra ẹ wò, o ò tí ì ní value, o ò tí ì ní value tó lè tẹ́ni tí ẹni tó fẹ́ ràn ẹ́ lọ́wọ́ yẹn tó lè benefit lára ẹ̀. Kò ń ṣe dandan kó dẹ́ pé bóyá o fẹ́ ṣiṣẹ́ fún wọn ní òun, àbò fẹ́ ṣe gbá kan àbò. Okay, assuming now irú Ọ̀tẹ́dọ́lá àti Dangote, kí Dangote wá pe Ọ̀tẹ́dọ́lá pé mo ní di 100 million ní àárọ̀ ọ̀la, mo fẹ́ sáré fi ṣe kankan, kó tó di àárọ̀ ọ̀la ni Ọ̀tẹ́dọ́lá ti send yes, because àwọn méjèèjì wọ́n ní value fúnra wọn. Olóore ò kì í sábà ara ẹni tẹ́bi ń pa lọ́wọ́. Ìwọ gangan gbọ́dọ̀ ní nǹkan tí olóore ń wá. Kí ni reason táwọn èèyàn sì ń lọ church? Torí pé wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ Ọlọ́run ni. So ọ̀dọ̀ Ọlọ́run tí wọ́n dẹ̀ ń lọ yẹn, wọ́n rí bí olóore wọn. Tó bá dẹ̀ dọ́dọ̀ Ọlọ́run náà kò kì í ṣe magic. Ìwọ náà gbọ́dọ̀ kọ́kọ́ fi ayé ẹ fún, àbí wọ́n á ní pé kó fa ayé ẹ fún Jésù. So òun náà ní di value kan nínú ẹ. Strategy nílé ayé. Event ń sìn, àwọn olóore wà nínú event yẹn, àwọn olówó àwọn ọlọ́rọ̀ wà ní orí ìjókòó. Ìwọ olórin, àwọn olówó tó jókòó yẹn, àwọn ni olóore rẹ. Value rẹ ni orin àti oríkì tó fẹ́ máa kí wọ́n. Tó o bá ti kí ẹlòmíì ò ní dìde láti wá ná ẹ lówó. So gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn, o gbọ́dọ̀ máa mọ̀ wípé ayé ìbáni gbégi tó wọ́. Ayé ò kì í tètè ran ẹni tí ò ní value, tí ò tí ì gbé ìgbésí ayé, tí ò tí ì gbé ayé ẹ̀ dé àwọn level kan. Àwọn èèyàn kì í sábà tètè ràn èèyàn lọ́wọ́. Ó dìgbà tí o bá gbìyànjú dáwọn level kan. Tí èèyàn bá fẹ́ ṣe nǹkan ní ayé yìí, káàzúmì pé èèyàn bímọ, ó wá fẹ́ ṣèkómọ, tàbí ó fẹ́ ṣe ìnáwó kan, àbó fẹ́ ṣe concert, ó lójú level tí o máa wà tó máa lọ báwọn èèyàn kan fún support fún event yẹn, tó jẹ́ pé wàá máa dà wọ́n láàmú títí kó tó di pé wọ́n support yẹ. Tí wọ́n gan bá ti dí àwọn level kan, ẹ̀ẹ̀kan péré gan ni wàá lọ sọ́fíìsì wọn. Lílọ tó o bá lọ gan, wọ́n máa pọ́n ẹ lé. Kìí ṣe pé wọ́n máa lọ sọ fọ́gà ní ọ́fíìsì pé èèyàn báyìí ń béèrè yá ni, mi ò fún appointment ẹjọ́ kó máa lọ, I don't have time. But ẹni tó bá ní value tó bá lọ síbẹ̀, ẹni tó lọ bá gan olóore yẹn mọ̀ pé òun gan rí value lọ́dọ̀ ẹni yìí tóun bá lọ síbẹ̀. Bó ṣe kán dárúkọ òun ní o, àbí kó lo company àwọn fún sponsorship, tó dẹ̀ jẹ́ pé olóore náà mọ̀ yìí pé òun á tún ní more traffic sí látọ̀dọ̀ ẹni yẹn. Àwọn ọ̀pọ̀ ìgbà wà tó jẹ́ pé àwa ènìyàn a ní láti kọ́kọ́ gbìyànjú fúnra wa dé àwọn level kan. Bí àwa ọ̀dọ́ sì ń ṣe wà, ẹlòmíì ò lè febi panu torí pé ó fẹ́ achieve nǹkan. Gbogbo nǹkan tó máa ń wà ní mind ẹ̀ ni pé ó dìgbà tẹ́ni yìí bá ràn mí lọ́wọ́, ó dìgbà tí n bá tọrọ owó lọ́wọ́ eléyìí, tọrọ owó lọ́wọ́ eléyìí, tọrọ owó lọ́wọ́ eléyìí, tọrọ owó lọ́wọ́ eléyìí. O lè kọ́kọ́ jẹ́ èèyàn dáwọn level kan. Ó ti máa ṣẹlẹ̀ rí tó máa jẹ́ pé èèyàn á pè èèyàn kan fún ìrànlọ́wọ́. Ìwọ ni wàá ṣẹ̀ máa fi kọ́ dá láàmú. Mo ti wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn kan rí tẹ́ni yẹn pè tẹ́ni ó tún ti fẹ́ tọrọ owó báyìí. Mi ò ní kò dá kéèyàn máa tọrọ owó. Ṣùgbọ́n tó o bá ní value dé level kan, ẹ̀ẹ̀kan péré ni wàá mẹ́sẹ̀jì ẹni yẹn gan tó máa dá ẹ lóhùn lẹ́ẹ̀mejì. Now for example, kò possible kí Ṣèyí Mákindé kó mẹ́sẹ̀jì Ayéfẹ́lẹ́ kó má reply ẹ wá fi wá wé ẹnìkan tó kàn jẹ́ pé kò tí ì jámọ̀ kankan, kò tí ì ní anything, tó kàn mẹ́sẹ̀jì Ayéfẹ́lẹ́, ó máa pẹ́ ó tó lè reply. Ó possible bẹ́ẹ̀. Ṣùgbọ́n tẹ́nìyẹn bá ràánú gbà, ó lè tètè reply. Ó dẹ̀ ń ṣe gbogbo èèyàn tó wà nú ayé ni àánú máa ṣiṣẹ́ fún. Ó yẹ kéèyàn máa gbìyànjú. O gbọ́dọ̀ gbìyànjú. O gbọ́dọ̀ máa hustle yẹn lọ. O gbọ́dọ̀ má ní lọ́kàn pé ẹni báyìí máa ràn mí lọ́wọ́, ẹni báyìí máa ràn mí lọ́wọ́, ẹni báyìí máa ràn mí lọ́wọ́.
má ní lọ́kàn bẹ́ẹ̀. Ìwọ fúnra rẹ kọ́kọ́ máa gbìyànjú. Ẹlòmíì tó bá wà pẹ̀lú olówó kan á ti fi títọrọ nǹkan á ti fi bà credit ara ìjẹ́ lọ́dọ̀ ẹnìyẹn. Àìmọye ẹni tó ti challenge mi rí pé ó lé èèyàn báyìí, ó lé èèyàn báyìí, ó súnmọ́ èèyàn báyìí, ó súnmọ́ èèyàn báyìí, ó dẹ̀ nídìí kan báyìí. Béèrè lọ́wọ́ gbogbo wọn náà. Mo ní mo wá sọ fẹ́ nìyẹn pé ilé ayé ò rí bẹ́ẹ̀ yẹn. Tí n bá ní pé torí pé mo nídìí nǹkan, mo wá béèrè lọ́wọ́ gbogbo wọn nítorí pé mo mọ̀ pé wọ́n capable àti ṣe. Tí mo bá béèrè tí wọn ò bá fún mi, ó máa dùn èmi. Now èmi ni mo gbọ́dọ̀ ṣiṣẹ́ dé level kan tó jẹ́ pé àwọn tí mo ní lọ́wọ́ yẹn inú wọn gan máa dùn láti lè rí mi pẹ̀lú wọn. Tí wọ́n bá dẹ̀ tí ń rí mi pẹ̀lú wọn, àwọn náà fẹ́ wo nǹkan tó kù tí mo nílò. Nǹkan tí mo fẹ́ tọrọ yẹn gan, àwọn gan náà máa sọ pé ó máa nídìí kan báyìí. Ṣòro àwọn tó fẹ́ lọ tọrọ lọ́wọ́ wọn yẹn, wọ́n mọ̀ pé ò ní nǹkan tó fẹ́ tọrọ yẹn. Àwọn tó fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ wọn, wọ́n mọ̀ pé ò ní nǹkan tó fẹ́ tọrọ. Tó o bá sì tọrọ nígbà tí ò yẹ kó tọrọ, wọ́n lè máa fún ẹ. Tàbí tí wọ́n bá máa fún ẹ kó má tó nǹkan tó fẹ́ nítorí pé ò tí ì ní value dé àwọn level kan. Ẹ rí ọ̀pọ̀ ìgbà olóore mi aṣọre fẹ́yàn kan lórí social media. A máa sọ pé ẹni yìí ti ní mọ́tò tẹ́lẹ̀, wọ́n tún fún ní mọ́tò. Wọ́n ní reason, olóore ní reason tó fi ń ṣoore. Àwọn èèyàn a gbọ́dọ̀ gbìyànjú àti jẹ́ èèyàn fúnra wa dé àwọn level kan. Èèyàn nípa ìgbìyànjú ara ẹ̀ ó lè ṣoríire. Ọ̀pọ̀ ìgbà ó máa ń da kí olóore ṣeré fún èèyàn láì tọrọ. Ó máa ń da kó olóore ṣeré fún èèyàn fúnra ẹ̀ láì tọrọ. Olóore mi wà tó kàn máa bi ẹ́ fúnra ẹ̀ pé lágbájá, mo ṣàkíyèsí pé ẹ̀ ní kíní ó ti ń ṣẹlẹ̀ dáadáa. So ní gbogbo ìgbà ó máa ń da kí àwọn tó bá fẹ́ ṣoore fún èèyàn kí wọ́n ṣoore fúnra wọn láti ọkàn wọn ju pé èèyàn ń tọrọ lọ. Ìwọ ni wàá wá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí èèyàn, wàá ṣiṣẹ́ dé level tí olóore fi máa rína rí ẹ láti lè ṣoore fún ẹ fúnra ẹ. Ẹ rí i pé ọ̀pọ̀ ìgbà míì wà tó jẹ́ pé a kàn máa rí bóyá wọ́n ṣe program kan tí ọ̀gá iléeṣẹ́ yẹn máa ní, mo ti ń study ẹni yìí, àtijọ́ tó ti ń wá bí iṣẹ́ yìí kò ever complain rí, àtijọ́ tó ti ń wá bí iṣẹ́ yìí ó máa ń ṣe dáadáa, ó máa ń ṣe léyìí, ó máa ń ṣe gbá, ó máa ń ṣàwo. Fún ìdí èyí mo fún ẹ ní nǹkan báyìí. Definitely olóore yẹn mọ̀ pé ẹnìyẹn ò ní kíní yẹn, ó dẹ̀ ti mọ̀ tipẹ́. So olóore náà ní rísì tí ò ti fi ìṣòro tiẹ̀. Olóore máa ń ní rísì fún gbogbo oore tó bá ṣe. Now tábà wá ń sọ nípa olóore gangan ni Ọlọ́run. Olóore gangan òun ni Ọlọ́run. Ẹni tí a rí yẹn tó ṣoore fún wa, òun gangan ò kì í ṣolóore o. Ọlọ́run ni olóore. Tí Ọlọ́run ò bá ṣoore fún olóore, olóore ò lè ṣoore fún wa. Tí Ọlọ́run Olódùmarè tí ò bá ṣoore fún olóore, olóore yẹn ò lè ṣoore fún wa. Nítorí olóore ò ní nǹkan tí ó fi ṣoore fún wa. Ó dìgbà tó lóore bá ní ohun tí ó fi ṣoore fún wa kó tó lè ṣoore fún wa. Àárín lọ ẹnìkan wá bá wa, ó ní pé ẹ jọ̀ọ́ ẹ fóun ní 1,000 naira, ẹ fóun ní 500 naira. Téèyàn ò bá ní, kò sí béèyàn ṣe lè fún ẹnìyẹn. Téèyàn bá wá ní owó tẹ́nìyẹn ń béèrè, ta ló fún yàn? Ọlọ́run ni. Blessings is coming from God. So Ọlọ́run gangan ni olóore. Ìwọ gangan kọ́kọ́ gbìyànjú dé àwọn level kan fúnra rẹ kí olóore tó ga jùlọ kó ṣoore fún ẹ fúnra ẹ. Instead tí wàá fi máa lọ bá olóore fúnra ẹ, tí wàá máa tọrọ, kúkú máa lọ bá Ọlọ́run Olódùmarè. Olóore tí ò kí ń complain. Tó o bá ti ṣiṣẹ́ dé àwọn level kan, tó o ṣe ìfẹ́ rẹ̀, tó o ṣe ìfẹ́ olóore yẹn, Ọlọ́run á rán olóore tó ti ṣoore fún láti ṣoore fún wọn. Lára àwọn reason tọ́lọ́run dẹ̀ fi ṣoore fẹ́lòmíì náà ni pé kó ṣoore fún èèyàn. Àwọn nǹkan tó tún wá wà ń bẹ̀ tó tún wá dìpù ni pé tí ogun ayé èèyàn bá wá le, olóore tọ́lọ́run ti ṣoore fún pé kó ṣoore fún èèyàn kò tún wá ní ṣoore fún èèyàn. Àwọn olóore míì wà tó mọ̀ pé ẹni báyìí ó ní ìdí oore òun tọ̀hún á dẹ̀ di ọwọ́ kò dẹ̀ ní ṣoore fún, ṣùgbọ́n ìdájọ́ òun tọ̀hún ó di ọ̀run. Àwa ṣoore. Tá a bá rẹ́ni tẹ́ pé ó ti díù fún orí ọwọ́ wa, ó máa ń da kéèyàn ṣoore. Nítorí ọrọ̀ àti ọlá tó wà ní ìkáwọ́ rẹ kò ń ṣe nípa ọgbọ́n orí rẹ. Olóore ló ṣoore fún ẹ. Gbogbo èèyàn tó bá jẹ́ èèyàn láyé, gbogbo èèyàn tó lówó, tó lọ́rọ̀, tó lókìkí, olóore tó ga jùlọ tó ń jẹ́ Ọlọ́run, òun ló ṣoore fún yàn. Ìwọ tí Ọlọ́run bá wá ṣoore fún, ó dá lọ́pọ̀ ìgbà kíwọ náà ṣoore fún èèyàn. Nítorí oore tó wà lọ́wọ́ tìwọ náà nípasẹ̀ olóore kan tọ́lọ́run ti ṣoore fún,
ló ṣe ṣoore fún wọn náà tó orí ọwọ́ rẹ fi pọ̀